tí èèyàn bá fẹ́ ní ọkọ, especially when it comes to pé ọkùnrin ti ní ìyàwó rí tẹ́lẹ̀ tó wá bá ń lé, ó ti lákọ̀ọ́kọ́ ó lọ, ẹ̀kejì lọ, ẹ̀kẹta lọ, bóyá wọ́n ní nọ́mbà 4 ọ̀ọ́bá kankan lé nù wọn. Ó wá béèrè pé kí ló ṣe first wife, bóyá oníyàn ti lágídí jù. Ó béèrè pé kí lẹ́ẹ̀kejì náà tún ṣe, oníyàn ó ti lè parọ́ jù. Ó wá béèrè pé kí ni ẹlẹ́ẹ̀kẹta ṣe, oníyàn alágbèrè ní lójú òfin ilẹ̀. Ṣùgbọ́n ńgbà tó rí wo níwọ̀ gangan níyàwó òun, owó gan lòun ò bá ti pàdé lọ́jọ́ tó ti pẹ́, mọ́ tanra rẹ̀. Ó jẹ́ lọ wádìí, èèyàn àkọ́kọ́ fi lọ, ẹ̀kejì lọ, ìkẹta lọ, ó ti mọ̀ pé òun gan ni ò dáa, ó ti mọ̀ pé òun gan ni nǹkan ṣe lé ayé rẹ̀, ó ti mọ̀ wípé òun gangan ló ní ìwà wèrè lọ́wọ́ tó jẹ́ wípé ó ń fi ìwà pamọ́ fún ọ kí wọn náà ò fi wọlé kó tó yọwọ́ wà ní. Ìwọ náà lè lọ tòótọ́ tó o bá débẹ̀ tí náà yín ò bá wọ̀ mọ́. Ṣùgbọ́n ṣé bí àwọn yòókù ṣe farare lọ, o lè farare lọ bí? Òun ló dá mi padà sórí fídíò man tó dáná sun ìyàwó rẹ̀. Nígbà tó ń ṣe interview fún, ó ní lady ni, ó ní woman ni ìyàwó ẹ̀kejì tóun ó fẹ́. I'm very sure nígbà tí woman yẹn náà pàdé rẹ̀ inú rí òmọdùn ní jàgínní dondo. Àsọlọ́run ló ní kélé wọn ó lọ bó ní ìbá ṣe rọ́kọ fẹ́. Kò ní mọ̀ wípé ikú bọ́mọ ń rìn ọmọ òfura ló gbé òun sílé. Kò ní mọ̀ wípé bí tòun ṣe farare lọ, ẹ̀mí tòun ní ò lọ sí. Mọ́ tanra rẹ̀, kì í ṣe gbogbo ọkùnrin náà lọ́ọ́ rí tínú rí ó mọ̀ dùn wípé ọjù wọn sódù ọmú nǹkan ńlá o, aṣekúpa nílẹ̀ lòmíì o. Especially when it comes to wípé ọkùnrin ti fẹ́ yàwó, ó fẹ́rẹ̀ ọ̀bánlé, ó fẹ́ tàn wọn ọ̀bánlé, ó jẹ́ lọ béèrè pé kí ni relationship tó wà láàárín àwọn tán ti lọ. Torí tó ọba ìwọ̀ bọ́lọ́run bá ti ẹ̀bọ́ ṣe tó jáde láàyè, ọmọ dúpẹ́ fọlọ́run tí wọn ò gbókú ẹ̀ lọ. Ọ̀pọ̀lọpọ̀ sì wà tó jẹ́ wípé ẹ̀yin gan ẹ̀ ní mọ̀, ó fẹ́ lọ ṣe ìyàwó kejì, ó ní mọ̀ wípé ìyálé tí ń kanra mọ́ nígbà tó wà lójú ọ̀nà oore ní í ṣe é fún ọ. Ó rò pọ̀ rí fàkó ni. Ní ọ̀pọ̀lọpọ̀ ó fi wọlé tán ká tó mọ̀ wípé àsẹ́yìn gan lẹ̀ dá. Àsẹ́yìn gan lẹ̀ ìṣèyàn. Ìyáálé ò ti máa jẹun wọ́nì lójú ọ̀nà ọmọ òpé àlọ́kọ yín sẹ̀ máa méṣe ọ̀ pé mo fẹ́ máa yìn. Bẹ́ẹ̀ bá máa kú lẹ máa kú, ṣebí wọn náà sì ti fẹ́ ní ìsìn. Mo ṣe fídíò kan lọ́dún bíi mélòó sẹ́yìn. Mo ní tó jẹ́ wípé àwọn tán wà nílé gan torí ọmọ náà fi ń manage. Náà tán wà nílé gan tó jẹ́ pé torí ọmọ náà ṣe ń dúró pé mi ò lè dọ́mọ tọ́. N bá lọ ní ìsìn olè lóhùn òsè kankan mọ́, níbo ni mo fẹ́ yà sí? Ìfẹ́ fìyà jàn ọmọ lọ́pọ̀lọpọ̀ mi fi dúró nílé. Níwọ tún ń garùn bọ̀. Àánú rẹ̀ ò ṣe mí, ojú rẹ̀ ò ta mí. Mo sì máa ń sọ ní gbogbo ìgbà sọ́rí tí ọkùnrin bá ti ń sọ fún ọ. Yálà ó fẹ́ fi ọ ni, yálà ẹjọ́ yanra yín lálẹ́ ni, tó ti mú ẹjọ́ ìyàwó rẹ̀ títí ń dàálẹ̀, títí ń download ẹ̀ tí ń bayé ìyàwó rẹ̀ jẹ́ fún ọmọ pé kì í sí alálùbáríkà ọkùnrin. Sọ́rí àwọn alálùbáríkà, àwọn ọkùnrin tó yé kébù tán dáa tán, wọn ò ní ever sọ̀rọ̀ ìyàwó wọn láburú fún ọ nítorí wípé wọ́n fẹ́ gbé ọ lé ìyàwó wọn. Wọn ò ní ever sọ̀rọ̀ ìyàwó wọn láìda nítorí wọ́n fẹ́ gba pátá nídìí rẹ̀. Gbogbo àwọn nǹkan tí ò yẹ kán máa fi kú ọ lómi ọbẹ̀ lọ, mọ́ jẹ́ máa fi kú ọ lómi ọbẹ̀ jẹ mọ́. Mọ́ lérò pé ọ rí fà o. Ọkùnrin míì tó bá rí tó rò pé ọ rí fà, ikú ń bọ́ mọ́ rí ọmọ òfura ni. Tó o bá tètè gbẹ́rù rẹ kú òlé rẹ, òní ò padà ṣekú pọ̀. Irú eléyìí ní ìsìn. Ìyàwó àkọ́kọ́ mo rò pé yùn ó tètè náà
àwọn aláfọ̀rọ̀ lọ rẹ̀ orí wọn pé ló fi tètè gbé báàgì ẹ̀ ló lọ. Ìmíì tó wọlé ní ìsìn náà sáná sí tán sun láìsẹ̀ràn kí èèyàn sì dájú débi wípé ó sun ìyàwó rẹ̀ láìsẹ̀ràn àbó èèyàn bá dájú ó gún ọkọ pa àbó pa ọkọ, kì í ṣe ìwà tó dáa. Ọ̀dájú ni, kò ṣe dìgbà téèyàn bá gba nǹkan kan tó mú lé ní nǹkan. Ẹni téèyàn ń sá fún ni ìkà tó tó láyé èmi ò tí ì rí. Ẹni bímọ fún ọ bí ò tiẹ̀ bímọ fún ọ ńkọ́, kódà kó o ká ọkùnrin mọ́ lórí dá padà fún ọ̀tán ni ààyè náà fún owó ṣe dá padà ló kù. Kí ló wà ráǹtì ikú? Ọlọ́run kó ṣàánú. Ẹ bá ń like, comment, ẹ share. Ó dàbọ̀.